Ẹ káàbọ̀ padà. Nínú fídíò tó kọjá mo ṣàlàyé bó ṣe lè ṣe àwọn pírọ́blẹ́mù tó wà ní tó ní sẹ́ẹ̀tì méjì. Nínú fídíò yìí a máa ṣe eléyìí tó jẹ́ mẹ́ta. Má dẹ̀ sì gbàgbé pé nínú fídíò tó kọjá yẹn tó jẹ́ pé oní sẹ́ẹ̀tì méjì là ń ṣe, ó rí pé Venn diagram mélòó là ń ní Venn diagram wa circle mélòó ní ó ní circle méjì. Á já sí pé níbí báyìí tó jẹ́ pé sẹ́ẹ̀tì jẹ́ mẹ́ta, sẹ́ẹ̀tì mélòó la máa ní? A máa ní sẹ́ẹ̀tì mẹ́ta tí ń ṣe circle mẹ́ta nínú Venn diagram wa. Má dẹ̀ gbàgbé kí ni mo pe Venn diagram, òhun náà ni ká máa ṣe ká máa ṣàfiwé sẹ́ẹ̀tì wa pẹ̀lú pẹ̀lú ohun tá a mọ̀ sí circle. Tó dẹ̀ sì jẹ́ pé àwọn ẹ́límẹ́ǹtì rẹ̀ yóò jẹ́ àwọn tí ń bẹ nínú rẹ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí A mi bá jẹ́ 1, 2, 3, á já sí wí pé gbogbo àwọn tí ó máa jẹ́ ẹ́límẹ́ǹtì A inú rẹ̀ ni ó máa wà 1, 2, 3. Ṣó ti yé wa báyẹn? A yìí òhun ni set. Gbogbo àwọn tí ń bẹ nínú A un àwọn ni ẹ́límẹ́ǹtì àwọn ni ẹ́límẹ́ǹtì A. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, bó o wá ni tó bá ní mẹ́ta ńkọ́? Tí ń ṣe ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí. Á já sí pé circle mélòó la máa ní a máa ní circle mẹ́ta bákan náà wẹ̀. Ó yá ẹ jẹ́ n wá lo example kí n fi ṣàlàyé fún wa kó ba lè yé wa yékéyéké. Bí àpẹẹrẹ ká pé mo nírú nǹkan báyìí, sẹ́ẹ̀tì mẹ́ta téléyìí jẹ́ A, téléyìí jẹ́ B, téléyìí dẹ̀ sì jẹ́ téléyìí jẹ́ C. Ṣó ti yé wa báyẹn? Eléyìí ká pé mo ní 1 ńbí, téléyìí jẹ́ 2, téléyìí jẹ́ 3, téléyìí jẹ́ 4, téléyìí jẹ́ 5, téléyìí jẹ́ 6, téléyìí jẹ́ 7. Ó yá ẹ jẹ́ á máa mú wọn lẹ́yọkọ̀ọ̀kan. Ṣo ráwọn eléyìí báyìí, ibí báyìí àteléyìí àteléyìí àwọn là ń pè ní à ń pè wọ́n ní only. Á já sí pé region yìí n tí ó máa jẹ́ ni A only. Má sọ pé A o. Tí wọ́n bá ní A only n tí wọ́n gbà lérò nìyẹn. Ṣó ti yé wa báyẹn? A only n tí wọ́n gbà lérò nìyẹn. A only. Ṣó ti yé báyẹn? A only rẹ̀ ó máa wá jẹ́ o lè tún lè kọ ọ́ báyìí ní set notation yóò máa jẹ́ number of A intersection B intersection C. Ó wá fún B àti C ní complement. Ìtumọ̀ rẹ̀ ni pé A nìkan ni kò sí B àti C ńbẹ̀. Ṣó ti yé wa? Á jẹ́ pé A only ó máa jẹ́ yóò máa jẹ́ 1. Pẹ̀lú àpèjúwe tí mo ṣe, B only náà ó máa jẹ́ A intersection B intersection C. C àti A àwọn náà gba complement. Kí ni B only ó jẹ́? 5. Àwọn tó dá dúró B only ni. Màá ṣàpèjúwe rẹ̀ fún wa. Ṣá tẹ́tí. C only ńkọ́? Òhun náà ó jẹ́ A intersection B intersection C but àwọn A àti B ó gba complement. Òhun náà ó máa ṣe òhun náà ó máa ṣe 7. Tá a bá wá ní A ńkọ́? Tá a bá ní number of A ńkọ́? Kí number of A mi ó máa jẹ́? Má gbàgbé pé a ní sẹ́ẹ̀tì wa á máa fi represent ẹ̀ òhun ni circle. Á já sí gbogbo àwọn tó wà nínú circle yìí pátá àwọn ni ó máa dúró fún A. Gbogbo àwọn tó wà nínú circle un àwọn ni ó máa dúró fún àwọn ni ó máa dúró fún A. Ṣó ti yé wa báyẹn? Á já sí pé tí wọ́n bá ní A tí wọn ò bá fi only sí gbogbo ohun tó wà nínú circle un ni wọ́n ń bá wí o. Yóò máa jẹ́ 1 plus 2 plus 3 plus 4. Eléyìí tí ń ṣe eléyìí tí ń ṣe 10. Tó bá lo àlàyé kan náà tí mo ṣe, á já sí pé number of B mi kí lòun ó máa jẹ́ òhun ó máa jẹ́ ó yá láti ibí yìí gbogbo region yìí pátá tí wọn ò bá ti fi only sí, ká pé wọ́n fi only sí arákùnrin yìí nìkan ni wọ́n bá wí. Tí wọn ò bá ti fi only sí gbogbo ohun tó wà níbí báyìí. Ṣó ti yé wa òhun ni wọ́n bá wí. Á já sí pé yóò máa jẹ́ yóò máa jẹ́ 2 plus 4 plus 6 plus 5. Eléyìí tí ń ṣe eléyìí tí ń ṣe 17. Tó bá lo ohun tá a ṣe bákan náà ẹ̀wẹ̀, ó rí i pé o lè fi find the number of C bákan náà. Ṣérọ́ ni? Irọ́ kọ́ o. Kí lòhun náà máa jẹ́ ó rí i pé tí wọ́n bá ní C only leléyìí but tí wọn ò bá fi only sí tó bá jẹ́ pé C òhun náà ni pé gbogbo ohun tó wà nínú ohun tó wà nínú agbègbè yìí
so yóò máa jẹ́ 7 plus 3 plus 4 plus 6 eléyìí tí ń ṣe kíni eléyìí tí ń ṣe 20 mo bí yàtọ̀ wà ó ti mọ̀ yàtọ̀ tó wà láàrin only àti èyí tí ò sí only báyìí tí wọ́n bá ní only òun lèyí tó ta kété a only lèyí tó ta kéké yìí b only lèyí tó ta kéké yìí c only leléyìí náà but tí wọ́n bá ní a tí wọ́n bá fi only sí òun ni pé gbogbo ohun tó wà nínú kíni o nínú agbègbè yìí òun ni a b náà ni gbogbo ohun tó wà nínú agbègbè yìí c ni gbogbo ohun tó wà nínú agbègbè yìí ìjẹ́ tí eléyìí bá yé wa ọ̀yà a tún wá ní ó rí pa ti mú ọlọ́yọ kọ̀ọ̀kan ọ̀yà já mú méjì méjì náà sọ pé yàtọ̀ náà wà láàrin a and b only àti a and b ronú sí dáadáa a and b only àti a and b sórí region yìí òun ni a and b only region yìí jẹ́ n change kíni o kó lè ká lè rí dáadáa region yìí báyìí òun ni a and b only bẹ́ẹ̀ tó bá ti fẹ́ ṣe kíni tó bá ti ní a and b ó máa ro nǹkan kan mọ́ kí ló máa rò mọ́ jẹ́ fún ẹ lápèjúwe ká pé èmi àti ẹ lọ bí ìnáwó oúnjẹ tí wọ́n á gbé fún wa níbi ìnáwó òun ni kíni oúnjẹ mẹ́ta ni so a ní ráìsì ẹ̀wà àti àmàlà so ṣùgbọ́n lóúnjẹ lèmi èmi jẹ oúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ò láìkí oúnjẹ púpọ̀ ìwọ jẹ méjì ńbẹ̀ bóyá ìwọ jẹ ráìsì àtẹ̀wà lásán ó rí pé táwọn tí ń ṣènáwó tí wọ́n bá ní a fẹ́ fún yín níke o ẹni tó jẹ ráìsì àti ẹ̀wà lásán kó dìde ta ni ó dìde ó rí pé ìwọ nìkan ló dìde èmi ò ní dìde lásán ó ti lásán ibi tẹ́lẹ̀ ló mì bẹ̀ tí wọ́n bá ní àwọn olówó jẹ ráìsì àtẹ̀wà ó rí pé wọn náà ó dìde àbò ó ní dìde ó dìde tọrọ jẹ ráìsì àtẹ̀wà èmi tí mo jẹ mẹ́tẹ̀ẹ̀ta ńkọ́ èmi náà ó dìde a já sí pé tí wọ́n bá ń sọ only ibi báyìí nìkan ló dúró fún ṣó ti yé wa báwọn bẹ̀ tí wọn ò bá fi only sí ó máa ro àwọn tó ṣe mẹ́tẹ̀ẹ̀ta náà mọ́ ṣó ti yé wa báyẹn a já sí pé a and b only níbí báyìí ó máa jẹ́ 2 so tí wọ́n bá ní a and b tí wọ́n bá fi only sí a já sí pé nǹkan méjì ló kó sínú ó kó only sínú ó dẹ̀ sì kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta sínú mo rò pé ó yé wa báyẹn so a já sí pé a and b only mi a and b only mi tó bá fẹ́ kọ a and b only má gbàgbé yó máa jẹ́ n of a intersection b intersection c ṣùgbọ́n c ó máa gba complement túmọ̀ rẹ̀ ní pé kí ni a and b nìkan ni o kò sí c ńbẹ̀ óyá kí ni a and b only ó jẹ́ ńbí o so a and b only mi ó máa jẹ́ kí ni 2 mo rò pé ó yé wa pẹ̀lú àlàyé tí mo ṣe óyá kí ni wá ni a and b ó máa jẹ́ o a and b sọ pé mo ní nǹkan méjì ni ó kó sínú yóò kó tẹni tó ṣe kí ni o tẹni tó jẹ́ a and b only sínú 2 plus àti tàwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn bá àlàyé tí mo ṣe òun yé tó bá jẹ́ pé kò yé jẹ́ n tún tún ṣe àwa méjèèjì lóde oúnjẹ tí wọ́n dẹ̀ ń pín òun ni ráìsì ẹ̀wà àti sẹ̀mó so èmi wá jẹ oúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta bóyá olóúnjẹ ni mí ìwọ jẹ ráìsì àti ẹ̀wà lásán ó rí pé tí wọ́n bá ní ráìsì àtẹ̀wà lásán kó dìde o ta ni ó dìde ìwọ nìkan ni bẹ̀ tí wọn ò bá ti fi only sí tí wọ́n kàn ní ráìsì àtẹ̀wà ìwọ tó jẹ ráìsì àtẹ̀wà lásán ó dìde èmi tí mo jẹ mẹ́tẹ̀ẹ̀ta náà ṣe kí ni o ń dìde torí ẹ̀ la fi ń ro mẹ́tẹ̀ẹ̀ta mọ́ ǹjẹ́ tí eléyìí bá yé wa óyá ó lè mọ́ a and c only náà sọ pé a and c only ó mean pé b nìkan ni ó gba complement kí ni a and c only ó máa jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe o a and c only yóò máa jẹ́ 3 a and c only yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ 3 óyá kí ni a and c ó máa wá jẹ́ o sọ pé nǹkan méjì ló kó sínú óyá kí ló kó sínú ó kó a and c only sínú àti kí ni àti mẹ́tẹ̀ẹ̀ta rántí àlàyé tí mo ṣe jẹ́ n tún sọ àwọn méjèèjì lóde wọ́n gbóúnjẹ mẹ́ta kalẹ̀ ráìsì ẹ̀wà àti sẹ̀mó ìwọ jẹ ráìsì àtẹ̀wà lásán èmi jẹ ráìsì ẹ̀wà àti sẹ̀mó mo jẹ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ó rí pé tí wọ́n bá ní ráìsì àti sẹ̀mó lásán ìwọ nìkan ló dìde tí ń ṣe eléyìí báyìí ṣó ti yé báwọn bẹ̀ tí wọ́n bá ní ráìsì àti sẹ̀mó ṣó ti yé báwọn ó rí pé mi ó dìde ìwọ náà ó ṣe kí ni èmi tí mo jẹ mẹ́tẹ̀ẹ̀ta ó dìde ìwọ tó jẹ méjèèjì lásán ìwọ náà ó dìde bẹ̀ tó bá jẹ́ pé wọ́n specify rẹ̀ tán kàn ní lásán èmi ò ní dìde mọ́ ṣó ti yé dákun má jẹ́ ó dàrú óyá ẹlẹ́ẹ̀kẹta náà ni pé ta bá ní kí ni b and c only má gbàgbé pé b and c only ó mean pé a nìkan ni ó gba complement àbí láti bí báyìí pẹ̀lú àlàyé tí mo ṣe kí ni b and c only ó jẹ́ o 6 ó ti yé bẹ̀ tí wọ́n bá fi only sí tó bá ní b and c lásán so a já sí pé yóò máa jẹ́ kí ni o ó máa ro kí ni mọ́ 6 o ó máa ro àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́ pẹ̀lú àlàyé tí mo ṣe yóò jẹ́ 6 plus 4 eléyìí tí ń ṣe 10
Ǹjẹ́ tá bá gbọ́ àlàyé yìí báyìí, ó yá jẹ́ n fún wa ní àpẹẹrẹ question WAEC kan ká wá ṣe kí ni? Ká fi jọ ṣe papọ̀. Ó rí pé Venn diagram kò le rárá, àbó le ni? Kò le o. Àpẹẹrẹ, wọ́n ní in a private school 46 students are studying foreign languages. So 46 students are studying foreign language. Ó rí pé tí ìyẹn túmọ̀ sí ni pé kí ni? N tó ń túmọ̀ sí ni pé kí ni o? Unifier set wa 46, that is gbogbo àwọn ọmọ tí ń bẹ nílé ìwé un. So wọ́n ní 26 of them are studying French. N of F is equal to what? 26. 18 are studying Germany. N of G is equal to what? 18. 20 are studying Russia. N of R is equal to 20. And each of the students are studying at least one of these languages. Mo sọ fún ọ pé eléyìí ìtumọ̀ rẹ̀ ni pé kò fẹ́ẹ̀ sẹ́nìkankan níbo nílé ìwé òun tí ò ṣe kí ni? Tí ò kọ́ èdè kan. Kò fẹ́ẹ̀ nítumọ̀ jù báhun lọ. So wọ́n á tẹ̀síwájú, wọ́n ní if 7 are studying French and Germany. French and Germany ó yàtọ̀ sí French and Germany only o, dákun má jẹ́ ó dàrú. 7 àbí? Ìgbà tá bá débi tá ti mọ̀ ṣe màá tún ṣàlàyé fún ẹ dáadáa. Wọ́n ní 9 studying German and Russian. N of G intersection R, wọ́n ní 9 ní àbí? Ó yá. And 5 studying French and Russia. Number of French intersection Russia, 5 àbí? Wọ́n ní show this information on Venn diagram using X to denote the number of students studying all the 3 languages. Number of students studying all the 3 languages. Wọ́n ní kó jẹ́ X, ká wá ya Venn diagram wa. Ó ti yé? Má dàra rẹ láàmú, kó tó débi ìbéèrè rẹ, tó bá ṣèmi nìwọ ni, ń kọ́kọ́ pa gbogbo ìbéèrè tì, ń wá ya Venn diagram mi ná. Má gbàgbé pé set mẹ́ta la ní, àbí? Á já sí pé box mélòó níní o? Màá máa ní circle mẹ́ta. Má dẹ̀ gbàgbé unifier set rẹ náà bákan náà ẹ̀wẹ̀. Ó yá. Tó bá tẹ̀síwájú, sọ mọ̀ pé wọ́n ti fún wa unifier set wa, wọ́n ló jẹ́ 46. A dẹ̀ ní F, a ní G, àbí? A dẹ̀ ṣì ní kí ni o? A dẹ̀ ní R wa. Kí ni F rẹ̀ ó máa jẹ́ níbí báyìí? Sọ mọ̀ pé 26 wọ́n pé bo ní gbé sí bíbà yìí àbí? Má gbé síbẹ̀, tó bá gbé síbẹ̀ ẹ̀ṣẹ̀ ni o. Má gbàgbé pé mo ní region yìí ní only, F only leléyìí túmọ̀ sí. F gangan ni òun ní, F ní gbogbo ohun tó wà nínú kí ni? Nínú agbègbè yìí. Ṣó ti yé? So ó mean pé F rẹ̀ yóò jẹ́ 26. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni G rẹ̀ 18 bíbà yìí ló gbé sí, mọ́ gbé síbí yìí o. Torí àyè bíbà yìí kí ló dúró fún? Only. Ó yá 20 ńkọ́? So òun ni R, mọ́ gbàgbé. Ó rí pé wọ́n fún wa láwọn mẹ́tẹ̀ẹ̀ta, ó ṣe pàtàkì ó kọ́kọ́ wò sí tí wọ́n fún wa láwọn mẹ́tẹ̀ẹ̀ta, tí wọ́n bá fún wa ó fi nǹkan kan represent ẹ̀, tí wọ́n ti fún wa wọ́n ló jẹ́ X. Ó kàn sí. Ó yá, ibi tá a wí la dé yìí o. Wọ́n á ní F and G 7. Ṣé màá kọ 7 tán síbí báyìí? N lè kọ́ tán síbí báyìí. Má gbàgbé ohun tí mo sọ fún ọ pé region yìí kí ni lásán? F and G only ni. So tá bá ní F and G, á já sí pé nǹkan méjì ló kó sínú. F and G only àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta, jẹ́ tún àpẹẹrẹ ọ̀hún ṣe fún ọ. Àwa mẹ́ta tún lòde. Wọ́n fún wa ní rice, ẹ̀wà àti sẹ̀mó. Ṣó ti yé wa báyẹn? Olóúnjẹ lèmi, èmi jẹ oúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta. Ìwọ ò jẹun púpọ̀, ó jẹ rice àtẹ̀wà lásán. Ó rí pé tí wọ́n bá ní àwọn ló jẹ rice àtẹ̀wà lásán, ìwọ nìkan ló dìde. Tí wọ́n bá ti ní àwọn ló jẹ rice àtẹ̀wà, ìwọ ó dìde, ìwọ tó jẹ lásán ìwọ ó dìde. Ó rí pé èmi náà ṣá jẹ rice àtẹ̀wà, mo kàn jẹ sẹ̀mó ni, ṣùgbọ́n mo jẹ rice àtẹ̀wà mi ǹjẹ́ mo jẹ́. Ṣó ti yé? Á já pé tí wọ́n bá ní rice àtẹ̀wà tí wọ́n bá fi only sí, nǹkan méjì ló kó sínú. Ó kó only sínú, ó dẹ̀ kó mẹ́tẹ̀ẹ̀ta sínú. Ó rí pé F and G leléyìí kì í ṣe pé only ló wà ńbẹ̀, á já sí pé nǹkan méjì ni 7 yìí kó sínú, ò ní kọ́ síbí báyìí tán. So only àti X. Àwọn mẹ́ta wá lòde, àwọn méjì lòde, wọ́n fún wa ní àmàlà méje. Ẹnìkan ti mú X, kí lẹnìkejì yóò mú? 7 minus X. So á já sí pé 7 minus X ni ó wà níbí báyìí. So 7 minus X. Ó yá, G intersection R ńkọ́? Òun náà jẹ́ kí ni o? 9 minus X. F intersection R náà ńkọ́? 5 minus X. Mo bóyá wa bá ṣe ń kọ minus X torí àyè yìí only nìkan ló dúró fún. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, láti tẹ̀síwájú kó tó ṣiṣẹ́ rẹ̀, o gbúdọ̀ mọ ohun tí kọ̀ọ̀kan nínú àwọn àyè ń ṣe kí ni o? Ohun tí wọ́n dúró fún. Ó yá, a gbúdọ̀ mọ region yìí, a gbúdọ̀ mọ region yìí, a gbúdọ̀ mọ region yìí
láti wá kò le rárá f only rẹ ní ìsìn láti wá. Má gbàgbé pé àwọn mẹ́rin ni wọ́n ṣe kíni o ni wọ́n constitute agbègbè yìí. Nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní ìròpọ̀ gbogbo wọn gbọdọ̀ jẹ́ 26 àbí? Ṣùgbọ́n nínú 26 o ti mọ mẹ́ta ńbẹ̀, á já sí pé tó bá fẹ́ mọ ẹlẹ́ẹ̀kẹrin ó ro àwọn mẹ́tẹ̀ẹ̀ta un papọ̀ 7 minus x plus 5 minus x wọ́n wá yọ kúrò nínú kíni o inú gbogbo wọn. Ẹ̀yin mẹ́rin lóòde wọ́n fún yín ní àmàlà 50 ṣó ti yé báhun. So àwọn mẹ́ta wọ́n ti mú tiwọn, ṣo mọ̀ pé tí wọ́n bá fẹ́ mọ ẹlẹ́ẹ̀kẹrin ó yọ tàwọn mẹ́tẹ̀ẹ̀ta kúrò ńbẹ̀ so ló fi mọ tọ̀dọ̀ tiẹ̀. Ó yá ó rí pé eléyìí ó gélé so eléyìí ó jẹ́ 26 minus 7 plus 5 yóò jẹ́ 12 minus x which is 26 minus x plus x. That is what? 14 plus x. Á já sí pé 14 plus x ló wà níbí báyìí. Mo rò bó yé wa. Ó yá g only náà ńkọ́ bákan náà? Kí lòun náà jẹ́? 18 minus 7 minus x plus x plus 9 minus x. Eléyìí náà ó gẹra wọn àbí? Yóò jẹ́ 18 minus 7 plus 9 16 ni. Yóò jẹ́ 16 minus x yóò máa jẹ́ 2 plus x. Eléyìí náà ó jẹ́ 2 plus x. Tó bá ṣe ẹlẹ́ẹ̀kẹta náà pẹ̀lú àlàyé tí mo ṣe á já sí pé tí n bá fẹ́ mọ r only mi náà nígbà pé mo ti mọ ohun táwọn mẹ́ta jẹ́, mẹ́rin sì ni gbogbo wọn. Tó bá fẹ́ mọ eléyìí yóò jẹ́ 20 minus 5 minus x plus 9 minus x àbí? Eléyìí ó gé eléyìí ṣó ti yé wa báhun. So yóò máa jẹ́ 20 minus 5 plus 9 ó máa jẹ́ 14 minus x yóò máa jẹ́ 20 minus 14 plus x so 6 plus x. 6 plus x. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, lẹ́yìn rẹ̀ kí ló kù tó mọ ṣe? Kí ló kù tó mọ ṣe? Ó rí pé gbogbo agbègbè yìí ó rí pé tá bá ro gbogbo ẹ̀ papọ̀ kí ni ó máa fún wa o? Ṣo mọ̀ pé universal set wa nìyẹn, wọ́n sì ti fún wa ní tí universal set wa jẹ́. Wọ́n ti fún wa ní tí universal set wa jẹ́. Á já sí pé mo lè sọ pé ṣé irọ́ ni? Mo lè sọ pé 46 mi jẹ́ n dí eléyìí kù. So mo lè sọ pé 46 mi mo lè ní yóò máa jẹ́ kíni o? Ìròpọ̀ gbogbo ohun tó wà nínú yẹn, ṣé irọ́ ni? 14 plus x plus 7 minus x plus x plus 5 minus x plus 2 plus x plus 9 minus x plus 6 plus x. Mo rò bó yé wa. So ó yá ó rí pé tó bá ṣe síwájú sí eléyìí ó gera wọn àbí? So eléyìí náà ṣe kíni? Yóò gera wọn, eléyìí náà ó gera wọn. Ó rí pé 14 plus 7 that's 21. 21 plus 5 26 àbí? 26 plus 2 28 37 43. Á já sí pé yóò máa jẹ́ 46 equal to what? 43 plus x. Eléyìí tí ń sọ pé kíni? x mi jẹ́ kíni o? x mi jẹ́ 46 minus 43 which is equal to 43. Tó bá sì wọ̀ ni mo lè tún Venn diagram mi yà so that kó fi lè ṣe kíni o? Kó fi lè kó gbogbo wọn sínú. Ó yá tó bá tún yà má gbàgbé pé mẹ́ta ló ní àbí? So ó sì ti mọ ohun tí universal set rẹ jẹ́. Kí ni wọ́n fún wa pé universal set wa jẹ́? 46 àbí? So eléyìí ó jẹ́ 46. Mo sì ti mọ ohun tí x mi jẹ́, mo ló jẹ́ 43 àbí? No, x jẹ́ 3 má bínú. Tí x rẹ bá jẹ́ 3 tó bá fi síbi gbogbo ibí bàyìí á já sí pé eléyìí ó jẹ́ 5 minus 3 7 minus 3 2 eléyìí ó jẹ́ 4 àbí? Mò ń fi tí x jẹ́ sí ni o. Eléyìí ó jẹ́ 9 àbí bẹ́ẹ̀ kọ́ ni? So eléyìí ó jẹ́ 2 plus 3 eléyìí ó jẹ́ 5 èyí ńkọ́? 14 plus 3 17. Ó rí pé tó bá rò papọ̀ 17 plus 3 20 eléyìí ó jẹ́ 26. Ṣó ti yé wa báhun? So 5 plus okay ó kù mi ò tíì mọ ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀gbẹ́ yìí òun ni 9 minus 3 so yóò jẹ́ 6. Òun ó jẹ́ 4 plus 6 10 plus 8 yóò jẹ́ 18 àbí? Then eléyìí náà ó jẹ́ kíni o? 9 plus 9 18 eléyìí ó jẹ́ 20. Ó rí pé tó bá wo ohun tá a ní níbí báyìí náà ni 26 18 20 FGR FGR àbí? FGR. Ó yá ó rí pé tó bá tẹ̀síwájú lórí rẹ̀
ó di pé ìbéèrè wa ni pé wọ́n ní ká find the x wa, ó di pa ti mọ̀, a bùkátà láti dára wa láàmú mọ́. Kí ni ìbéèrè kejì? Wọ́n ní ká ṣe kí ni o? Wọ́n ní ká find how many students studying French only. French only. Ṣé o mọ̀ pé tá a bá fẹ́ kọ́ ní set notation kí ni ó máa jẹ́ o? That is number of F intersection G intersection R, àwọn yòókù wá gba complement. Ó rí pé French only rẹ òun ni ibí báyìí lásán. Ṣó ti yé? So òun ni ó máa jẹ́ kí ni? Yóò máa jẹ́ 17. So pé kò le rárá. Kí ni ìbéèrè kejì? Wọ́n ní kí ni o? Exactly two of the languages, àwọn tó jẹ́ pé èdè méjì ni wọ́n ṣe. Exactly two. Kí ni exactly two ó máa jẹ́ nísìn? Kí ni arákùnrin èdè mélòó ni àwọn 17 yìí ni wọ́n gbọ́ ni wọ́n ṣe? Ó rí pé èdè kan leléyìí, èdè kan leléyìí. Àwọn wọ́n ṣèdè méjì àwọn yìí àtèyí àtèyí. So ti yé wa, á já sí pé àwọn tó ṣèdè méjì ni kí ni o? 4 plus 2 plus 6. So 4 plus 2 plus 6 which is equal to 12. So ẹlẹ́ẹ̀kẹta bákan náà kí ni wọ́n ní ká wá o? So exactly one of the languages. Exactly one. Á já sí pé òun náà ò le rárá. Kí ni exactly one máa jẹ́ eléyìí? 17, 5, 9. So yóò jẹ́ 17 plus 5 plus 9. So that's 22 plus 9 yóò máa fún ní 31. Ó rí pé kò le rárá. So bí èyí ló ṣe máa ṣe test. Tó bá ti kọ́kọ́ tú pálẹ̀, wọ́n máa sọ ohun tí kọ̀ọ̀kan wọn ó jẹ́ fún wọn. So mò ń rọ̀ láti lọ síbi past question rẹ, kó wo àwọn question tó jẹ mọ́ irú eléyìí. Tó bá ní ìṣòro, gbé sínú comment section, wọ́n sì dá ọ lóhùn lágbára Ọlọ́run. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ, dákun bá mi subscribe, kó like, kó dẹ̀ bá mi share rẹ̀ fún àwọn akẹgbẹ́ rẹ. Títí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. Ẹ ṣeun.